34 àti ṣe ní verse 33 so verse 34 la máa ti bẹ̀rẹ̀. So ọ̀rọ̀ ìyànjú ẹyọ kan ta ní òun ni spiritual warfare. Spiritual warfare. Kí ló ń jẹ́ spiritual warfare? Ogun ti ẹ̀mí. Ogun ti ẹ̀mí. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ wa òun ni a máa ń dúró k'Ọlọ́run jà fún wa. Lóòótọ́ fìjà f'Ọlọ́run jà ò tẹ́ra máa àdúrà rẹ̀. Òótọ́ ni. Ṣùgbọ́n àwọn ìjà kan wà tó jẹ́ pé a láti jà o. Ẹ má jẹ́ kí n tàn yín. Ní Psalm 18 verse 34, David sọ wípé Ọlọ́run yìí ó kọ ọwọ́ mi lé ogun jíjà tó bẹ́ẹ̀ tí apá mi tó ń fa ìrì idẹ. Ẹ mọ ìrì idẹ. Ta ló lè fọwọ́ bírèkì irú ẹ̀? David sọ pé Ọlọ́run yìí ó kọ ọwọ́ mi ní ogun jíjà. Ṣé Kristẹni máa ń jagun ni? Oh yes o, Kristẹni ń ja ogun o. Ṣé rí àwọn ogun kan wà tó jẹ́ pé a ń láti jà, àwọn kan wà tó jẹ́ pé a ò rí Ọlọ́run ló ń jà fún wa. Mo máa fún wa ní example nínú Bible kó lè yé wa dáadáa. Lóòótọ́ Jésù Kristi ti ṣẹ́gun fún wa o. Jésù Kristi ti ja ogun yìí, ó ti win o. Ṣùgbọ́n ó láwọn kankan táwa náà láti ṣe o láti lè enjoy victory tí Jésù Kristi tó ti gbà fún wa o. Ẹ jẹ́ fún yín ní example. Nígbà tí a bá dẹ̀ ṣe tán tí a bá tún lọ listen sí ní fídíò, ẹ̀mí mímọ́ bá mi fi yé yín dáadáa. Tẹ́ bá lọ ka Acts of the Apostle, iṣẹ́ àwọn apostoli orí 12, tá bá kà dáadáa, a máa rí pé ní verse 1 to 3, Herod níṣe ló ní ká lọ mú James wá, brother James. James kan nínú àwọn tọ́lọ́run tí Jésù Kristi fẹ́ràn gidi ni o. Ṣé rántí àwọn mẹ́ta, Peter, John, James. Ó ní ká lọ mú James wá torí James àwọn ló ń ṣe evangelism káàkiri tán jẹ́ kí gbogbo bẹ̀ gbádùn yúmọ̀ àgbọ́lọ̀gbà Jésù. Herod ní ká lọ mú wá. Nígbà tí wọ́n lọ mú James wá, wọ́n fi James sínú prison. Wọ́n ń ṣeré bí Olympic ní Herod ní ká mú síta pé kán pa James. Idà ló fi pa James o. Idà ló fi pa James. Inú àwọn Júù dẹ̀ dùn sí pé àwọn tó ti ẹ̀yìn tó ń pariwo Jésù káàkiri, tó ń pariwo káàkiri, wọ́n ti pa kan nínú wọn. Ṣé rí verse 3 yẹn òun ni ó really change tó yọ ọkàn mi padà nípa spiritual warfare. Torí tẹ́lẹ̀ máa ń sọ àdúrà, we have to love, aláti fẹ́ràn, aláti ṣe. Nígbà tí mo ka verse 3 yẹn, Yoruba Bible ò tiẹ̀ sọ dáadáa, English Bible ló sọ dáadáa. English Bible sọ, Yorùbá sọ pé nígbà tí ó sì rí i pé ó dùn mọ́ àwọn Júù, Herod rí i pé ó dùn mọ́ àwọn Júù nígbà tó ń pa brother James. English Bible sọ pé he proceeded further. Yoruba Bible ò sọ dáadáa. Ó proceed further. Ìyẹn ni pé when you give the devil an inch, he will take a mile o. Tẹ́ bá fún Sátánì láyè kékeré, Sátánì á mú mile kan o. Torí pé Herod rí i pé ó dùn mọ́ àwọn Júù bóun ṣe pa James yẹn. Kí ló wá ṣe? Ó ní ẹ lọ mú Peter wá. Ó fẹ́ tún pa Peter lọ́jọ́ Easter kó fi ṣe Olympic game fún àwọn ará Júù. Kí ni ìjọ wá ṣe ní verse 5? Ní verse 5 out of the Apostle chapter 12 yẹn, Bible sọ pé àwọn ìjọ wá fi ìtara gba àdúrà tá à ń pè ní spiritual warfare nìyẹn o. Bible sọ pé àwọn ìjọ wọ́n wá fi ìtara, wọ́n fi gba àdúrà sọ́dọ̀ Ọlọ́run. Nígbà tí wọ́n sì gba àdúrà sọ́dọ̀ Ọlọ́run, kí ló ṣẹlẹ̀? Áńgẹ́lì Olúwa wá lóru, ó tú Peter sílẹ̀, wọ́n rí Peter pa. Question: kí ló dé tí ìjọ ò gbàdúrà nígbà tán mú brother James? Mo fẹ́ kẹ́ rí ìdí tí spiritual warfare tó ṣe ní agbára ni o. Kí ló dé tí ìjọ ò gbàdúrà nígbà tán mú brother James? Tí áńgẹ́lì Olúwa tó wá tú brother Peter sílẹ̀, ṣé kò lè tú James sílẹ̀ ni? Ṣùgbọ́n ìjọ kan dúró wípé Olúwa kúkú gbèjà James, ṣebí iṣẹ́ Ọlọ́run náà ló ṣáà ń ṣe, Olúwa gbèjà ẹ̀. Ṣùgbọ́n ìjọ ò ṣe nǹkan kan. Báyìí kí lọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ sọ fún wa? Olúwa sọ wípé pray without ceasing. Ó ní ask, ó ní ká béèrè ni o. Tó o bá béèrè kò sí nǹkan kan tó fẹ́ rí gbà o. Ọmọ Kristẹni tó máa ń sọ pé Olúwa kúkú ti mọ nǹkan tí mo fẹ́, gbogbo ẹ̀ l'Olúwa mọ̀, èèyàn ń tanra ẹ̀ ni o. Kò ṣe pé Ọlọ́run ò mọ̀, ṣùgbọ́n òfin Ọlọ́run ni wípé béèrè bí mi.
òfin Ọlọ́run nìyẹn, á láti tẹ̀lé nǹkan t'Ọlọ́run sọ. Ó ní gba àdúrà, ó ní if any of you afflicted, let him pray. Let him pray ni o. So ńgbà tí ìjọ fi ìtara gba àdúrà, wọ́n ké pe Ọlọ́run, áńgẹ́lì Olúwa sì wá, ó tú Peter sílẹ̀. Ẹ̀yin èèyàn Ọlọ́run, the kingdom of God suffereth violence, and the violent taketh it by force. Interpreter Olúkọ̀yà, ó ní the kingdom of God don suffer katakata, and the person wey no gree go take grab am o. Spiritual warfare, it is true o. Àdúrà sì ni o, àdúrà lèèyàn fi ń ja ogun yìí o. Ẹni tó bá dákẹ́ tó ń wò pé gbogbo ẹ̀ l'Ọlọ́run kúkú rí, ẹ wò ó, Pastor Adébóyè sọ pé tó bá tutù, ó ní oríṣiríṣi nǹkan ló máa rìn lórí èèyàn. Ó ní but when you are hot, when you have that fire in you, ó ní bí boiling ring ni, boiling ring tó máa fi ń tìbọ̀ ní omi téèyàn tá fi ń warm omi. Ó ní nígbà tó bá rẹ̀dì, ta ló fẹ́ fọwọ́ kàn? Kò sí. Pé so ká má kàn jókòó pé mo ti fìjà mi f'Ọlọ́run jà, Olúwa ń gbè mí jà, Olúwa gbè wá ń jà lóòótọ́, ṣùgbọ́n Olúwa náà ló sọ wípé gbàdúrà. T'Olúwa ò bá fẹ́ ká jà, kò ní fún wa ní spiritual weapons tá fẹ́ máa fi jà. Ṣé bó fún wa lóhun ìjà gbogbo tá máa dì mórí, tá máa dì mọ́ra, tá máa dì mọ́ gbogbo ẹ̀. Mo gbọ́ testimony sister kan ní ọ̀sẹ̀ tó kọjá, exactly 1 week báyìí mo gbọ́ testimony sister yẹn. Sister yẹn ní òun ti ń wojú Olúwa for 11 years. Kò wá ń ṣe pé ọ̀rọ̀ kò tiẹ̀ ń wojú Olúwa yẹn nìkan ló du òun, bí kò jẹ́ wípé bí àwọn spirit oríṣiríṣi wọ́n ṣe wá máa molest òun lóru. Wọ́n á kàn máa fòun ṣe ṣákaṣàka. Ìránṣẹ́ Ọlọ́run sì ni. Wọ́n jísòrò anointing tó wà lórí ẹ̀. Wọ́n á dẹ̀ wá, wọ́n á kàn máa defy ilẹ̀, wọ́n á ṣe gbogbo ẹ̀. Pé sóye ló wá ń du òun. Until ìgbà tó lọ gbọ́ nípa pastor tó preach, apostle Joshua Selman ló preach nípa how to engage the word of God. Lòun wá sọ pé ṣé òun kàn máa ń claim ọ̀rọ̀ Ọlọ́run ni, àti pé ká claim ọ̀rọ̀ Ọlọ́run, ká engage ọ̀rọ̀ Ọlọ́run, ìyàtọ̀ wà ń bẹ o. Ìyàtọ̀ wà ń bẹ pátápátá. Sister yìí ò wá pé Jésù, wọn dẹ̀ ní fòun sílẹ̀, wọ́n dẹ̀ máa molest òun. Ìkankan ò díṣẹ́ mọ́, ogun tó jà for 11 years nìyẹn. Ṣùgbọ́n lọ́jọ́ tó make up mind ẹ̀ wípé enough is enough. Enough is enough. Ó lóun lọ ní àwẹ̀ 7 days. Ó wá bẹ̀rẹ̀ sí ní, òun ṣẹ̀ wá lọ kọ́ bá ṣe ń lo orúkọ Jésù. Ṣé rí orúkọ tí Jésù fún wa yìí, ọ́fíìsì ni. Mi ì mọ ọ́fíìsì ní Yorùbá. Ó rí bí ọ́fíìsì president. Tí president bá ní pé ẹ bá mi fún ẹni yìí níṣẹ́ tó lórúkọ ẹ̀ tó sign ẹ̀, ibi tán bá rán lọ bí tí ò bá tiẹ̀ ṣiṣẹ́ ń bẹ̀, ṣe mọ̀ pé wọ́n á fún ẹni yẹn níṣẹ́ nítorí pé president ló fún lẹ́tà wa. Orúkọ tí Jésù Kristi fi sílẹ̀ fún wa nìyẹn. Orúkọ tó ju gbogbo orúkọ lọ ni, wípé ní orúkọ Jésù Kristi gbogbo orúkọ ló máa wólẹ̀. Torí aláti máa agbára tó wà ní orúkọ yẹn, ká mọ̀ pé orúkọ tí mò ń lò ọ́fíìsì yìí kò ń ṣe orúkọ, ń ṣe agbára mi, kò ṣe pé mo kàn sọ Jésù lásán, but mo mọ ìtumọ̀ Jésù tí mò ń sọ yìí, pé Jésù yìí ọ́fíìsì ẹ̀ ni mò ń lò. Sísà yẹn ní òun ṣe understand kíní yẹn ni, òun ṣe understand nǹkan tí blood of Jesus tó wà fún, nǹkan tá à ń pè redemption. Pé torí devil tí ò bá sí legal ground, tí ò bá sí nǹkan ẹ̀ṣẹ̀ tó ti wà nínú ẹbí, Sátánì gbọ́dọ̀ rí nǹkan kan tó máa dì mú. Torí tí ò bá rí nǹkan kan tó fẹ́ dì mú, kò sí kankan tó lè fi fìyà jọmọ Ọlọ́run. Ó láti rí ẹ̀ṣẹ̀, ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ bàbá, ó lè jẹ́ ti ìyá. Bọ́lọ́run ṣe máa ń gbẹ̀san ní ìran mẹ́rin, bẹ́ẹ̀ Sátánì á lọ wá story, á lọ wá iṣẹ́ ibi tí ìyá ẹni yẹn ṣe, á lọ wá gbogbo ẹ̀. Sísà yẹn ní òun wá rí pé ẹ̀jẹ̀ Jésù Kristi tó fi rà wá padà, tó fi san gbèsè yẹn, tí Jésù ti san gbèsè yẹn, nítorí náà gbogbo nǹkan tí bàbá àti ìyá òun ti ṣe, àtẹlé tó ń fúnra òun ṣe, á ti san gbèsè ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi ó ti di, nítorí náà kò sí legal ground kankan fún Sátánì mọ́. Dẹ́nu ṣe wá rí pé ọ̀rọ̀ Ọlọ́run, lẹ́yìn tó bá ti lo ẹ̀jẹ̀ yẹn, tẹ́jẹ̀ yẹn ti clear away, tó ti mú ground tí Sátánì ń lò, tó ti mú kúrò, then you begin to speak the word of God with conviction pé yes, ọ̀rọ̀ Ọlọ́run sọ báyìí, Sátánì báyìí lọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ,
báyìí lọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ, nítorí náà mú ọwọ́ rẹ kúrò, ò ní right lórí ayé mi mọ́. Pé ńgbà tó ń bẹ̀rẹ̀ sí ní ṣe after 7 days, ó ní tí àwọn ẹ̀mí yẹn bá ti wá, òun ló ń wá oppress wọn instead táwọn ẹ̀mí yẹn fi ń oppress òun tẹ́lẹ̀. Pé òun ló ń wá oppress wọn, òun tẹ̀ wá dúró lórí tòun nìkan. Àwọn obìnrin tó tún wà nínú irú ìdè bẹ́ẹ̀ ń pè ṣe Ọlọ́run tún wá ń lo òun fún wọn láti máa tú wọn sílẹ̀ nínú irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ó lóyún the same month tó ṣe kíní yìí ló lóyún, ìbẹ́ta ló bí triplet. Ṣé nígbà tí mo gbọ́ testimony mo kàn rò pé Ọlọ́run fẹ́ ká really sọ̀rọ̀ lórí verse 34. Ọlọ́run fẹ́, torí mi ò fẹ́ mú as ọ̀rọ̀ ìyànjú, mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa èmi. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn pastor ni wọ́n kì í fẹ́ ká máa sọ̀rọ̀ nípa spiritual warfare. Tell the people wípé our battle is of the Lord. It is true, our battle is of the Lord. Ṣùgbọ́n ó náà ogun kan táwa fúnra wa rí ta lè dí pẹ̀lú. He gave us power. Ó fún wa kí ló wá fún wa lágbára fún? Ó fún wa ní ohun ìjà, ohun èlò ìjà gbogbo tá máa lò. Bàbá wa fúnra ẹ̀ gangan, ó fúnra ẹ̀ the Lord of hosts, olórí ogun ni. Kí ló wá ṣàbà ọmọ Ọlọ́run ta sọ pé àfẹ́ jà, àfẹ́ gbààwẹ̀, àti gbàdúrà òru wàhálà, àti ṣe léyìí wá, kí ló dé? Oríṣiríṣi àwa máa ń rìn, àwa máa káàkiri orí nǹkan tí ò tó nǹkan, a máa di pé a máa affect ọmọ Ọlọ́run, a kàn máa rojọ́ ni ṣá, tàbá dẹ̀ ní church akọ all Christian soldiers marching as to war. Ṣé wá march to war ni? Ṣé ìjà wo ló ń jà? Sójà ni wá, sójà Ọlọ́run ni wá. Ṣé sójà máa ń tutù ni? Sójà máa ń ready ní gbogbo ìgbà. Ó gbọ́dọ̀ ready ni. So ẹjọ́ ẹ̀yin ènìyàn Ọlọ́run, Dávídì fi àdúrà ó fi ja ogun. Ṣé bá àdúrà tó gbà ní Psalm 17? Kò ṣe Psalm 17 nìkan o, tá bá ń farabalẹ̀ wo àwọn àdúrà Dávídì, á rí pé àwọn àdúrà tó ní agbára ni. Èèyàn ò lè máa gbárù àdúrà bẹ́ẹ̀ láìsí àwẹ̀ pàápàá. Àdúrà tó ń gbà, irú vision tó ń rí yẹn, Dávídì ti high. Dávídì ti wà nú àwẹ̀ lákòókò tó tọ́lọ́run ṣe ojú ẹ̀ tó ń rí nǹkan tó ń rí tó dẹ̀ ń prophesy yẹn. Èèyàn ti lè jẹ kéèyàn ti jẹ yán kínú ti kún tán and you begin to prophesy like that. It doesn't work like that. O lè fò tí ẹ lè lọ bí kankan in the spiritual ilẹ̀ lè yán máa wà. So Dávídì tún ti fa àwẹ̀ sí, you can even though Bible kọ síbẹ̀, but ẹ ti mọ̀ pé nínú àwẹ̀ ní Dávídì ti gba bàbá ńlá àdúrà Psalm 17 yẹn. Tọ́lọ́run dẹ̀ dìde, Tọ́lọ́run dá lóhùn. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká take responsibility. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde. Spiritual welfare is really. Ẹ má jẹ́ kí yẹn kankan sọ fún wa wípé Ọlọ́run ti ń ja ogun wa, kò ní ìdí ká wá jà nǹkan kan, èmi ò tiẹ̀ fẹ́ jagun k'Ọlọ́run máa jà. Sátánì Sátánì ò ní fi mú wa fọn fèrè lórúkọ Jésù o. So ẹ jọ̀ọ́ ogun ti ẹ̀mí, torí bí Ọlọ́run ṣe gba ọkàn wa là, bẹ́ẹ̀ ni Sátánì náà ṣe ń wá, òun náà fẹ́ ṣe àkóso ọkàn yẹn. So Sátánì ò kì í gbà. John 10:10 ministry mẹ́ta ló ní, to steal, to kill and to destroy. Ó ti tán, kò sí kan tó ń lé jù yẹn lọ, Bible dẹ̀ sọ fún wa. So you have to know your enemy. There is an enemy o, enemy wà o. Ẹ má jẹ́ kéèyàn kankan sọ fún yín pé kò sọ́ta, tẹ́ bá ti di born again, kò sọ́ta, irọ́ ni, is a lie. Bible sọ bẹ́ẹ̀. Ọ̀tá wà, Sátánì sì lọ̀tá náà. Bible sọ pé he is all tẹ̀ máa ń roam around ni o, looking for who to devour ni o. So ẹ jẹ́ ká dìde, ká gbé ọ̀pá ogun wa. Ọmọ Kristi ni wá. Jésù Kristi ti win ogun yẹn fún wa, ṣùgbọ́n bí Dávídì ṣe sọ, ó ló kọ ọwọ́ mi lé ogun jíjà tó bẹ́ẹ̀ tí apá mi tó fi fọ́ irin idẹ. Kò ń ṣe irin idẹ physical ní Dávídì ń sọ, in the spiritual ni. Life is spiritual. Nínú ẹ̀mí ni, nínú ẹ̀mí ló ti ń ṣe orí wọn, ló ti ń ṣe ọrùn wọn. A bá máa rí in the physical. So verse 34 yẹn mo fẹ́ ká fúnra wa, ká tún lọ rò dáadáa. Ẹ jọ̀ọ́ ká tiẹ̀ lọ kọ́ mọ̀, torí àkókò wa mi ní lè sọ púpọ̀ jù yẹn lọ nípa spiritual warfare. Ká lọ wo example ti James àti ti Peter tí mo fún wa. Ẹ jọ̀ọ́, don't give the devil an inch. You give him an inch, he will take a mile o. He will take a mile. Kò ní ráyè inú ayé wa lórúkọ Jésù. Ẹ jẹ́ ká ka Psalm 18
from verse 34. Verse 34, ó ní ó kọ ọwọ́ mi lé ogun jíjà tó bẹ́ẹ̀ tí apá mi fa ọrùn idẹ. Ó sọ ní Psalm 144 verse 1 now. Psalm 144 verse 1. Ó ní olùbùkún ni Olúwa àpáta mi, ẹni tí ó kọ ọwọ́ mi lé ogun àti ìka mi ní ìjà. Àwọn èèyàn máa ń rò pé torí pé Dáfídì ń ja ogun, physical ogun, pé that spiritual ogun yìí Dáfídì ń sọ o. Lóòótọ́ ó ń ja physical ogun, Ọlọ́run ló fún lágbára àti ìjà, ṣùgbọ́n gbogbo ogun kó tó lọ jà ní physical, Dáfídì ti parí ogun yẹn in the spiritual o. Ó ti parí ogun yẹn in the spiritual. Pastor Adébóyè àbí ìsẹ̀mùrántí pastor tó sọ wípé aládùúrà lọkọ wòlíì. Nígbà tí wòlíì kan bá ríran fún ẹ tí ìran náà ò dẹ̀ tẹ́ ẹ lọ́rùn, you can go into serious prayer. When you pray, you go in the spiritual, wọ́n náà wá yí padà nínú ẹ̀mí. You go and turn it. Nǹkan tó sọ yẹn wá lọ yí nínú ẹ̀mí. You see, ṣùgbọ́n tá a bá jókòó tá à ń dúró pé Ọlọ́run ló bá mi já gbogbo ìjà mi. Èèrà ò ní rìn wá lára lórúkọ Jésù. So there are battles we have to fight o. And there are battles that only God can fight. There are battles that only God can fight. But àwa fúnra wa, there are battles we have to fight. Verse 35. Ó ní ìwọ ti fi asà ìgbàlà rẹ fún mi pẹ̀lú. Ìyẹn ni pé o ti fi ṣíìdì ìgbàlà yẹn, o ti fi dáàbò bò mí. Ìwọ ti fi asà ìgbàlà rẹ, o ti fi dáàbò bò mí. Sẹ́ pé ọwọ́ ọ̀tá ò lè ká mi. Ọwọ́ ọ̀tún rẹ ó sì gbé mi dúró. Mi ò lè ṣubú nítorí ọwọ́ ọ̀tún Ọlọ́run báyìí òun ló dì mí mú. Dáfídì sọ pé so mi ò lè ṣubú, kò ní fi ṣe bọ́tà ṣe lè try tó, nítorí ọwọ́ ọ̀tún Olúwa ló gbé mi dúró, mi ò lè ṣubú. Àti ìwà pẹ̀lẹ́ rẹ ó sọ mí di ńlá, beautiful. Matthew 11:29. Jésù Kristi sọ pé onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé èmi. Ó máa ń ní sùúrù fún wa. Dáfídì sọ pé nítorí ìwà pẹ̀lẹ́ rẹ ló sọ mí di ńlá o, nítorí pé ó ṣe ìwà pẹ̀lẹ́ pẹ̀lú mi. Nígbà tí n bá ṣẹ̀, ó máa ń wá ọ̀nà láti tún ṣàánú fún mi. Wàá tún dáríjì mí. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀, ìwọ gan ni ò bá ti destroy mi fún rẹ. But ìwọ ní sùúrù. Tí n bá ti gbé àwọn àjàgà yẹn wá dẹ̀ bá mi gbà, wá bá mi gbé kúrò. So ìwà pẹ̀lẹ́ rẹ òun ló fi sọ mí di ńlá. You gave me time to transform my life. Time, àkókò láti lè fi yí nǹkan padà. Toró ní sùúrù, onírẹ̀lẹ̀ lọ́lọ́run. Verse 36. Ó ní ìwọ sọ ìrìn ẹsẹ̀ mi di ńlá nísàlẹ̀ mi. Kí kókó ẹsẹ̀ mi kí ó má ṣe yẹ̀. Ìyẹn ni bàbá ńlá favor. Bàbá ńlá kí ni favor? Ojú rere tọ́lọ́run ṣe fún Dáfídì. Bí ẹni tó jẹ́ arọ, all of a sudden kan wá fún ní agbára láti lè dìde dúró, kó lè fi ẹsẹ̀ méjèèjì kó lè fi dúró. So Dáfídì sọ pé Ọlọ́run yìí ó fi ẹsẹ̀ mi ó sọ di ńlá, ó tóbi ju bó ṣe yẹ kó wà. So mo lè tẹ ọ̀tá mọ́lẹ̀ pa. Ẹsẹ̀ mi ò sì lè yẹ̀ torí mo dúró pin lórí àpáta ayérayé ni. Ẹsẹ̀ yẹn múlẹ̀. Ẹ má kàn rò pé small ẹsẹ̀ lẹ ń rí bí ẹsẹ̀ normal èèyàn. Ẹsẹ̀ yẹn ní the spiritual, Dáfídì sọ pé is big. Olúwa sọ ìrìn ẹsẹ̀ mi, ó sọ ọ́ di ńlá nísàlẹ̀ mi. Kí kókó ẹsẹ̀ mi kó má ṣe yẹ̀. Kókó ẹsẹ̀ mi kò ní yẹ̀ torí mo dúró gidi ni lórí àpáta ayérayé. Verse 37. Ó ní èmi ti lé àwọn ọ̀tá mi, èmi sì bá wọn. Bẹ́ẹ̀ ni èmi kò padà sẹ́yìn títí a fi run wọ́n. A ṣe ní 2 Samuel chapter 8, tá bá rántí. 2 Samuel, nígbà tí àwọn ọ̀tá tí wọ́n lọ jó gbogbo ìkan Dáfídì ní Síklàgì, tán kó yàwó, tán kó mọ, tán kó gbogbo ìlú. Nígbà tí wọ́n dé, tí àwọn army, àwọn sójà Dáfídì gan wọ́n fẹ́ stone Dáfídì. Ṣé mọ̀, Dáfídì sọ fún Ọlọ́run wípé Olúwa, àwọn ọ̀tá yìí ṣé kí n pursue wọn? Number 1, ó kọ́kọ́ encourage ara in the Lord. Dáfídì kọ́kọ́ encourage ara in the Lord. Ó kọ́kọ́ clear ojú ẹ̀. Ó kọ́kọ́ sunkún díẹ̀ o. But lẹ́yìn tó sunkún díẹ̀, ó ní pé ẹkún yóò ní solve problem. What is the way forward? It is not over with God. Olúwa,
kí ni kí n ṣé kí n lé àwọn ọ̀tá yẹn? Olúwa ní lé wọn. Tí mo bá lé wọn ṣé màá bá wọn? Olúwa ní wà. Tí n bá bá wọn ńkọ́, ṣé gbogbo nǹkan tán kó ṣé màá rí padà? Olúwa ní wà rí kó padà. Dáfídì bọ́ sọ́nà, ó tẹ̀lé wọn. So Dáfídì sọ pé Ọlọ́run yìí ó jẹ́ kí n lé àwọn ọ̀tá mi, ó jẹ́ kí n bá wọn, ó ní mi èdè padà until ìgbà tí mo fi destroy wọn, ó ní mo run wọn pátápátá ni. Dáfídì dẹ̀ máa ń run àwọn ọ̀tá lóòótọ́ ni. Ṣé àwọn Àmálẹ́káìtì ni? Ṣé àwọn ti Gáàdì? Níbo ni tó bá ti lọ Dáfídì máa ń run wọn ni, á run wọn pátápátá. Bó ṣe máa ń run wọn nìyẹn. Bá ṣe máa ń run àwọn ọ̀tá wa gbogbo náà nìyẹn lórúkọ Jésù. Gbogbo ọ̀tá tó sọ pé wọn ò ní gbọ́ tán láwọn ò ní gbà. Olúwa jẹ́ ká bá wọn, ká kọjá wọn, ká sì run wọn pátápátá lórúkọ Jésù. Verse 38 ó ní èmi ṣá wọn lé ọgbẹ́ tí wọn kò fi lè dìde, wọ́n ṣubú lé abẹ́ ẹsẹ̀ mi. Ó ṣá wọn lọ́gbẹ́ wọn ò lè dìde. Ṣé rántí Gòláyátì? Nígbà tí Gòláyátì tó dé, tí Dáfídì máa tó fi lo stone ẹ̀ tó fi sí lórí tí Gòláyátì ṣubú, ìṣe ló yọ idà Gòláyátì, ó fi gé orí Gòláyátì. So Dáfídì rántí gbogbo àwọn kan tọ́lọ́run ti ṣe fún ni. Òun mo sọ wípé Dáfídì ro àròjinlẹ̀ ní Psalm 18 ni. Ó wá rántí gbogbo àwọn nǹkan tí Ọlọ́run ti ṣe fún òun. Ó ní èmi ṣá wọn lé ọgbẹ́ tí wọn kò fi lè dìde mọ́. Ó ṣá Gòláyátì lọ́gbẹ́, Gòláyátì ò dẹ̀ lè dìde mọ́. That was the end of Gòláyátì. Ó ṣubú sábẹ́ ẹsẹ̀ Dáfídì. Dáfídì gbẹ́sẹ̀ sórí Gòláyátì ní pé finally. So verse 39 ó ní nítorí ìwọ fi agbára dì mí lé àmùrè sí ogun náà. Gbogbo ogun tí mò ń jà yìí, mi kò ṣe pé mo lágbára o. Ọlọ́run ló fi agbára dì mí lé àmùrè o. Ó dì mí lé àmùrè agbára yẹn ni. Kí má ti na ọwọ́ mi ni mo ti destroy àwọn ọ̀tá yẹn. Not by my own power, but by the power of the Almighty God. Ó ní ìwọ ti mú àwọn tí ó dìde sí mi tẹríba lé abẹ́ ẹsẹ̀ mi. Wọ́n tẹríba ní lábẹ́ ẹsẹ̀ Dáfídì. Tẹ́bá rántí àwọn Àmálẹ́káìtì, gbogbo àwọn ọ̀tá yẹn bá ṣe máa ń múra bátù tán máa ń ṣe. Tí Dáfídì bá ti débẹ̀ báyìí, Dáfídì abẹ́ ẹsẹ̀ Dáfídì lọ máa ń wà tó láti gbàdúrà kó tó lọ. Olúwa, àwọn tí mò ń lọ bá jà ṣé kí n máa lọ? Olúwa ní máa lọ. Ṣé màá pa wọ́n run? Olúwa ní wàá pa wọ́n run, máa lọ. Tó bá dẹ̀ débẹ̀ lóòótọ́ Dáfídì máa ń pa wọ́n run ni. Kò ń dá lọ ogun láì sọ fún Ọlọ́run. Verse 40 ó ní ìwọ sì yí ẹ̀yìn ọ̀tá mi padà fún mi pẹ̀lú. Èmi sì pa àwọn tí ó kórìíra mi run. Àwọn tó sọ pé wọn ò ní gbọ́, wọn ò ní gbà yìí. Pé Olúwa ìwọ ló lé wọn sá, ó lé wọn sá, wọ́n sá ni wọ́n gbagiri léèní. Àwọn tí mo sì bá nú wọn, mo pa wọ́n run ni. Àwọn tí ò escape nú wọn, mo pa wọ́n run ni. So ìwọ yí ẹ̀yìn àwọn ọ̀tá mi padà fún mi pẹ̀lú. Èmi sì pa àwọn tí ó kórìíra mi, mo pa wọ́n run. Gbogbo èdè tá a ṣe ń sọ yìí spiritual warfare ni. All these things are done in the spiritual. Bá ṣe ń dàbí pé physical war ni David ń sọ, but we are talking of the spiritual. Gbogbo ogun tí David jà ní physical, ó ti kọ́kọ́ jà in the spiritual o. David ti kọ́kọ́ fi àdúrà, ó ti fi jà ogun. Ó kàn wá ń ṣe ti physical ni o. So spiritual warfare is what we are talking about níbí yìí. So ní verse 41 ó ní àwọn ọ̀tá yìí wọ́n kígbe ṣùgbọ́n kò sí ẹni tí yóò gbà wọ́n. Ta ló fẹ́ gbà wọ́n nígbà tó jẹ́ pé Ọlọ́run gangan ló ń bínú sí wọn? Ẹni tí Ọlọ́run bá ń bá jà, ta ló fẹ́ gba ẹni náà? Ẹni tí Ọlọ́run bá ń bínú sí, ta ló fẹ́ gba ẹni náà? So wọ́n kígbe. Amen. So verse 41 ó ní wọ́n kígbe ṣùgbọ́n kò sí ẹni tí ó gbà wọ́n. Àní sí Olúwa ṣùgbọ́n kò dá wọn ní ohùn. Olúwa ò lè dá ẹni tó bá ti ń bínú sí lóhùn. Ẹni tó bá ti ṣe nǹkan tọ́lọ́run ò fẹ́. Olúwa kórìíra àwọn oníṣẹ́ ibi. Tásìkò ìdájọ́ Ọlọ́run bá ti dé, àdúrà kan tán lè gbàdúrà péré ni pé Olúwa ṣàánú fún mi. Lẹ́yìn àánú kò sádúrà kankan tán lè gbà tọ́lọ́run lè gbọ́, nítorí Ọlọ́run ti ń bínú sí wọn. Ọlọ́run ò ní bínú sí wa lórúkọ Jésù o. Verse 42
ó ní nígbà náà ni mo gún wọn kúnná nítorí Ọlọ́run ò gbà wọ́n, so Dáfídì ráyè dì pẹ̀lú wọn dáadáa. Ó ní mo gún wọn kúnná bí eruku yẹ̀pẹ̀ sáǹdì níwájú afẹ́fẹ́, mo kó wọn jáde bí ohun ẹ̀gbin ní ìta, bí ìgbà tá a bá bí trash, àwọn nǹkan tá a lò mọ́, àwọn nǹkan ìdọ̀tí tá a dà sọnù. Dáfídì sọ pé bẹ́ẹ̀ ni mo ṣe dà àwọn ọ̀tá tán sọ pé wọ́n ní jẹ́ kí n ní ìsinmi, bẹ́ẹ̀ ni mo ṣe dà wọ́n nù. Verse 43, ó ní ìwọ ti yọ mí kúrò nínú ìjà àwọn ènìyàn. Ṣé mọ̀ pé láàrin inú ìjà àwọn ènìyàn ni Dáfídì wà nígbà tí Sọ́ọ̀lù fi ń lé káàkiri láàrin àwọn èèyàn rẹ̀, gbogbo wọn ti di ọ̀tá, wọn ti di kìnìún fún Dáfídì. Kí ni Dáfídì ṣe? Ó sá kúrò láàrin wọn, ó sá lọ sí ọ̀dọ̀ àwọn Philistine, ó sá lọ sọ́dọ̀ àwọn Philistine. So níbi tó wà ní ọba àwọn Philistine yẹn ti fún ní ìlú tó ń pè ní Siklag tó lọ gbé bẹ̀. So Dáfídì sọ wípé Olúwa ó yọ òun kúrò nínú ìjà àwọn ènìyàn, nítorí kò yẹ káwọn ará Philistine tiẹ̀ gba Dáfídì, òun ló máa lọ ń pa wọ́n tó máa ń dì pẹ̀lú wọn. But nítorí pé Dáfídì rí àánú gbà látọ̀dọ̀ Ọlọ́run, àwọn ọba ìlú yẹn wọ́n sì tún gba Dáfídì pé kó máa bọ̀. So ńgbà tán sì gba Dáfídì síbẹ̀, Dáfídì gan ló tún wá jẹ ọba lórí Siklag yẹn. So ó wá sọ wípé ìwọ fi mí jẹ olórí àwọn orílẹ̀-èdè àwọn ìlú tuntun tí ò tẹ̀ kì í ṣe ìlú Ísírẹ́lì ni o, ènìyàn tí èmi kò tí ì mọ̀ yóò sì máa sìn mí. Àwọn tí mi ò tiẹ̀ mọ̀ wọ́n ń ṣe Ísírẹ́lì, wọ́n ń ṣèràn mi, mo dẹ̀ débẹ̀, gbogbo wọn dẹ̀ ń sìn mí. Ṣé mọ̀ pé this is also for fún Jésù Kristi messianic prophecy. Bí Dáfídì ṣe ń sọ àwọn nǹkan tọ́lọ́run ṣe fún òun, Dáfídì ń prophesy náà ni. Dáfídì ń prophesy ni wípé àwọn orílẹ̀-èdè tí ò kì í ṣe Júù, tán kì í ṣe Ísírẹ́lì, gbogbo wọn ni wọ́n á wá láti wá sí Jésù Kristi. So ọba Akish, a lè ka story yẹn ní 1 Samuel chapter 27 verse 1 to 7 tá bá ti gbàgbé. 1 Samuel 27 verse 1 to 7, a máa rí bí ọba Akish bó ṣe fún Dáfídì ní ìlú tó ń pè ní Siklag, tí àwọn ará ìlú náà tí wọ́n sì ń sin Dáfídì. So verse 44, very popular scripture táwọn èèyàn máa ń lò. Àwọn èèyàn ń kò tí 44 and 45 yìí, ṣùgbọ́n wọn ready àti ja spiritual warfare. Ṣé ẹjọ́ ṣé ọ̀tá wá rọra mọ́ ẹ̀kan sọ pé wọ́n ọ̀tá jáde kúrò, á dẹ̀ máa jáde kúrò bẹ́ẹ̀. Dáfídì ó ní bí wọ́n ti ń gbúrò mí, wọn ò gbà mí gbọ́. Àwọn ọmọ àjèjì yóò fi ẹ̀tàn tẹ orí wọn ba fún mi. Ìyẹn ni pé tó bá ti gbọ́ pé Dáfídì mọ̀ ló ń bọ̀ o, nítorí wọ́n ti gbọ́ gbogbo itú tí Dáfídì ti fi àwọn ọ̀tá pa. Wọ́n ti gbọ́ ń pa victory, gbogbo ìṣẹ́gun Dáfídì. So tó bá ti gbọ́ ọ̀rọ̀ pé Dáfídì ló ń bọ̀ báyìí, Olúwa ò wàhálà dé fún wọn. Gbogbo àwọn ọmọ àjèjì máa ń tẹríba ni. Níbi tó sì farapamọ́ sí pé wọ́n fẹ́ jagun, wọ́n fẹ́ ṣe, tó bá ti gbọ́ pé Dáfídì ló ń bọ̀, gbogbo wọn máa kó nǹkan ogun wọn sílẹ̀ ni wọ́n á jáde ní pé bàbá kẹ̀ bá ọjà ìwọ kọ́ là ń dúró dè. Ṣé rí pé aláti fire up kó tó di pé a máa sọ fún àwọn àlejò wípé níbi tó wà yẹn mo pa láṣẹ lórúkọ Jésù Kristi jáde, tó sì máa jáde. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tá ti ń fẹ̀ṣẹ̀ ṣeré, táwa fúnra wa gan àyàtọ̀ sí àlejò náà, tó jẹ́ pé àjọ ń hùwà bákan náà ni, àwa gan prayer life wa is nothing. Ọ̀rọ̀ Bible táti ẹ̀ lè kóòtù pàápàá àmọ́, àwa fúnra wa àsí lórí fire. Àwa sọ pé kí àlejò kó máa jáde níbi tó wà. Àlejò God will help us in Jesus name o. So àwọn àlejò yìí tán bá ti ń gbúrò Dáfídì, ẹ̀rù ń bà wọ́n ni, wọ́n gba Dáfídì gbọ́ ni. Àwọn ọmọ àjèjì, gbogbo ọmọ Philistine yẹn, wọ́n fi ẹ̀tàn tẹ orí wọn bá fún Dáfídì ni o, because they've heard about his successful victories. Bó ṣe ń pa àwọn ọ̀tá yẹn nípakúpa, bó ṣe mọ̀. So wọ́n ń wá ojú rere Dáfídì ni, wọ́n wá ń bá ní pé àtẹ̀fẹ́ bá lọ jagun rán wá ń ṣẹ́, wọ́n ń tẹrí wọn bá fún Dáfídì ni. Ẹ lè ka story, ẹ lè ka 2 Samuel chapter 8 verse 9 to 10. Ẹ máa rí ọba tó rán àwọn emissaries ẹ̀ kan lọ bá àwọn
kán lọ máa wá ojú rere Dáfídì fóun ipe àti gbúrò rẹ̀ àti gbọ́n pa àwọn nǹkan tó ń ṣe àwa wà lẹ́yìn ẹ̀ àwa ò bá ọjà àwa ò kì í ṣọ̀tá ọ̀rẹ́ ẹ̀ ni wá àánú làwa ń fẹ́ kò tí ì tírẹ́tì wọn rárá o wọ́n kàn gbọ́n pa Dáfídì ni o 2 Samuel chapter 8 verse 9 to 10 you know ẹ wo bó ṣe lọ ń raid àwọn Geshurite náà àwọn Gasite gbogbo àwọn kingdom wọn yẹn nígbà tán gbúrò Dáfídì báyìí verse 45 ó ní àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù jáde ní ibi kọ́lọ́fín wọn gbogbo ibi kọ́lọ́fín tó wà nígbà tán gbọ́ pé Dáfídì dé àyà pa wọn ní ìbẹ̀rù bójó mú wọn. God said, I will put your fear and your dread in the enemy. Ṣé mọ̀ ṣùgbọ́n àwa fúnra wa láti jẹ́ fire ni fire ni kó tó di pé àwọn ọ̀tá yẹn kó tó di pé wọ́n á lè bẹ̀rù. Sísà tí mo sọ testimony ẹ̀ yẹn ó dínà mọ́ wọn lọ́wọ́ ni ó wá di pé òun ló wá ń oppress wọn àwọn ló wá ń oppress ẹ̀ tẹ́lẹ̀ sísà yẹn ló wá ń oppress wọn you see so it takes fire to send them out o kò kàn ṣe ká kàn máa sọ pé I claim we need to engage ní pé ká gbà á ní gidi ni pẹ̀lú àwẹ̀ ẹni tí ó bá sì lè gbà àwẹ̀ ní okò ń ṣàwọn ìyá wa arúgbó you know ẹni tó bá sì lè àwa tó tà tí pé tí gbogbo we can still fast kí láǹfààní wa ṣe ká gbàwẹ̀ ká jí lóru wake up 12 o'clock Sátánì níbo no way ibi tó dé ìlódé pawọ́ ẹ̀ mọ́ lórúkọ Jésù ká dìde ká fire you can pray in the Holy Ghost for 1 hour ẹ̀yin ẹ gbàdúrà in the Holy Ghost for 1 hour wò lẹ́yìn yẹn kẹ́ wá pàṣẹ kẹ́ wá wò bá tí àlejò bá ní jáde àlejò fire yẹn á ti pọ̀jù fún kò lè dúró nu fire but kò sí fire gbogbo ẹ̀ tutù ẹ wá ní àyà yóò pa kí ló fẹ́ pa àlejò yẹn láyà nígbà tí ò sí fire spiritual warfare is powerful Ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ Jésù so verse mo ti rántí Acts of the Apostles chapter 28 verse 3 ta rántí pé kíní burúkú kan lọ farapamọ́ sínú iná fún sínú kíní sí ibi tí Paul jókòó sí ṣùgbọ́n nígbà tí Paul dáná síbẹ̀ ẹni pé kíní yẹn fò jáde so it takes fire tí kìrìsìtẹ́nì example Pastor Adébóyè yẹn I love it pé wọ́n fi boiling rig ṣe example tí boiling rig bá ti tutù oríṣiríṣi ló máa rìn lórí ẹ̀ but tí boiling rig tó bá ti gbóná tó ready tó fire up ta ló fẹ́ súnmọ́ wèrè gan dáná mọ́ tí wèrè bá rí náà kò ní wọnú ẹ̀ so spiritual warfare is real so 46 to 50 David kan wà fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni thanksgiving ni ó wá ń sọ wípé Olúwa ń bẹ olùbùkún sì lé àpáta mi kí a sì gbé Ọlọ́run ìgbàlà yìí ní ìlékè kí ló ń sọ ó sọ wípé Ọlọ́run Báíbù yìí òun nìkan ni Ọlọ́run òtítọ́ òun nìkan ni Ọlọ́run gangan kò sọ́lọ́run mìíràn lẹ́yìn Ọlọ́run Báíbù yìí Ọlọ́run yìí nìkan ni alágbára ìyìn sì yẹ fún Ọlọ́run ìgbàlà wa òun ni a fi kọrin verse 3 oríta kan last week verse 3 àti verse 46 ni verse 3 sọ wípé I will call upon the Lord who is worthy to be praised so shall I be saved from my enemy 46 wá sọ wípé the Lord reigneth blessed be the Lord let the rock of my salvation be exalted. The Lord reigneth, blessed be the Lord, let the rock of my salvation be exalted. So David wá ń kọrin, ó fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ní verse 47, ó ní Ọlọ́run mi yìí, òun ló ń gbẹ̀san mi, tí ó sì ń ṣe àwọn ènìyàn fún mi. Ọlọ́run yìí ló ń gbẹ̀san mi, torí àwọn ọ̀tá kan wà tó jẹ́ pé kò sí béèyàn ṣe lè reach àwọn yẹn, Ọlọ́run ọba nìkan, òun ló lè ṣẹ́gun irú wọn ni Sọ́ọ̀lù. Torí kò sí, even nígbà tí David ní opportunity láti pa Saul, David ò lè ṣe é nítorí wípé ẹni àmì òróró Ọlọ́run òun ni Sọ́ọ̀lù. A sì ti
ti kọ̀wé rẹ̀, touch not my anointed ní o, and do my prophet no harm. Èyí tí kò bá máa scripture yìí nìkan ló máa tamper, ló máa tiẹ̀ try ẹ̀ tó bá jẹ́ àmì òróró Ọlọ́run o. Tá bá lọ ka chapter yẹn dáadáa, tá bá délé lọ ka 1 Samuel chapter 24, ẹ rí pé David gan, tó ní pé David tiẹ̀ mú aṣọ Sọ́ọ̀lù. David sọ pé ọkàn òun, ó ní my heart, kí ló sọ pé ó ṣe sọ́kàn, ó ní heart failure, tó ní pé ó tiẹ̀ mú aṣọ, ó ní ọkàn òun já, tó ní pé ó kàn mú aṣọ ẹ̀dá níní o. Lásìkò yìí Sọ́ọ̀lù ò tí ń ṣe èèyàn Ọlọ́run mọ́, but kó tó di pé Sọ́ọ̀lù ṣe àṣìṣe, Ọlọ́run fún rẹ̀ gangan ló dá òróró lé Sọ́ọ̀lù lórí. Ẹni tó lọ́run bá anoint tó bá lọ bá jà, ó ṣàdúrà tó fẹ́ gbà mọ́, case close ni, you are finished. So David sọ pé irú ọ̀tá yìí tó jẹ́ pé kò sí kankan tí mo lè ṣe sí, nítorí ẹni àmì òróró Ọlọ́run ni, ṣùgbọ́n Ọlọ́run ló wá gbẹ̀san mi, Ọlọ́run gbẹ̀san fún mi, Ọlọ́run fún rẹ̀ gangan ló wá gbẹ̀san. Òun ló take care Sọ́ọ̀lù, David kan ló pa Sọ́ọ̀lù. David ní ó ní opportunity, ó rí báyìí ibi tó sùn sí, ó rí àwọn ọmọ ẹ̀dí David tẹ̀ ń sọ fún pé ó tán, àkókò náà lélẹ̀ láti nísinmi, Olúwa ti fi ọ̀tá ẹ̀ lé ẹ lọ́wọ́. David ní God forbid, òun kọ́, ó ní èmi kì yóò nawọ́ mi sí Olúwa mi, nítorí pé ẹni àmì òróró Olúwa òun ní í ṣe. Ká ní David make attempt láti pa Sọ́ọ̀lù ní gbogbo testimony tá n ká nípa David lẹ́ni àní kà mọ́, kò sí kankan, torí tó bá ti ṣẹ̀ sọ́ Ọlọ́run, tó bá ti ṣẹ̀ sófin Ọlọ́run, kò sí kankan tá lè ṣe sí. God is a righteous God o, is a righteous God. Ọlọ́run olódodo ni, ó máa judge bó ṣe pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ni. So David sọ wípé Olúwa òun ló gbẹ̀san mi, tó sì ṣẹ́ àwọn ènìyàn yìí, ó ṣẹ́ wọn fún mi. Ọ̀tá tí ó jẹ́ pé mi ò lè ṣe nǹkan kan pẹ̀lú, Olúwa òun ló ṣẹ́gun fún mi. Psalm 94 verse 1, vengeance belongs to the Lord. Spiritual warfare tá à ń sọ, èèyàn kọ́ là ń bá jà o, we wrestle not against èèyàn, àwọn èèyàn kan o, àwọn ẹ̀mí tó wà nù wọn là ń bá jà o, ẹ̀mí burúkú tí wọ́n lọ gbà, tí wọ́n fi ń ṣeṣẹ́ bí òun là ń bá jà o. I need to say that. Kó má di pé èèyàn kan á dé lára tí a máa lọ porúkọ èèyàn kan, sísà kan báyìí òun ló ń ṣe òun, Olúwa, bẹ́ẹ̀ kọ́ o. Ẹ̀mí tó wà nù ẹni yẹn tó fi ń ṣeṣẹ́ ibi yẹn, lórúkọ Jésù Kristi mo gbèdè, ẹ̀mí yẹn kó kú, ẹ̀mí yẹn mo render useless, ẹ̀mí tó lọ gbà yẹn là ń bá jà o, bá ẹran ara jà o, ẹran ara kọ́ là ń bá jà o. Ẹ jẹ́ kí n sọ yẹn ká lè ká má sọ pé sa tó ń sọ pé spiritual warfare ká lọ mọ bá àwọn èèyàn jà. Ọlọ́run ló ń gbẹ̀san fún wa. Vengeance belongs to God. Psalm 94 verse 1. Ṣùgbọ́n a láti jà ìjà ẹ̀mí kẹ́mí tí kò kìí ṣe ẹ̀mí Ọlọ́run ò là ń bá jà, ẹ̀mí tí wọ́n ń lò tó fi ń ṣeṣẹ́ ibi, ẹ̀mí yẹn ò là ń dì pẹ̀lú. So verse 48, ó ní ó gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi, pẹ̀lúpẹ̀lú ìwọ gbé mi lékè ju àwọn ọ̀tá tí ó dìde sí mi lọ. Mo like ẹ̀. Ó ní ìwọ ti gbà mí lọ́wọ́ àwọn ọkùnrin alágbára ni, àwọn tó sọ pé wọ́n lágbára, tó sọ pé David Sọ́ọ̀lù lágbára, ọba ni. Kí ni ẹni tí ìjọba fẹ́ gbọ́ bá ṣe mọ̀, wọ́n lọ dúró síbi gíga, wọ́n láwọn ti gba agbára, wọ́n lọ dúró síbi gíga pé ìwọ tó tí lágbára kankan wọ́n fẹ́ dì pẹ̀lú ẹ. David sọ pé irọ́ lẹ pa, nítorí Olúwa fi mí sí high tower. Olúwa ní ilé ìṣọ́ gíga mi o, ó fi mí sí high tower, ó gbé mi ga ju gbogbo àwọn ọ̀tá mi lọ. Mo ga jọ̀tá lọ, mo ga jọ̀tá lọ, àní mo lè jọ̀tá lọ, mo lè jọ̀tá lọ, ẹ̀rù kò bà mí torí mo ní Jésù. Mo ga jọ̀tá lọ, àyà kò fò mí torí mo ní Jésù. Mo ga jọ̀tá lọ. Mo lórí yẹn sí YouTube channel mi, very powerful song, Pastor Adeboye ló kọ, mo ga ju ọ̀tá lọ. So David sọ wípé Olúwa gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi, pẹ̀lúpẹ̀lú ìwọ gbé mi lékè ju àwọn ọ̀tá tí ó dìde sí mi. Wọ́n kàn wò mí lókè ni o, kò sí kankan tó lè ṣe, àgbàdo inú ìgò ní fẹ́ dìyẹ o. Òun la ṣe máa ń sọ wípé alágbára tó ń gba agbára lọ́wọ́ alágbára tó fẹ́ fi agbára ní aláìlágbára lára. That is the God that we serve. Verse 49, ó ní nítorí náà ni èmi ṣe ń fi ìyìn fún ọ,
nítorí àwọn nǹkan tọ́lọ́run ṣe fún mi gbogbo yìí, ṣé kò tó láti yìn yín? Ó tó, Olúwa tó láti yìn. Dávìdì sọ pé nítorí àwọn nǹkan tọ́lọ́run ṣe fún mi gbogbo yìí, ó ní mo ṣe ń yin Olúwa ní àwùjọ àwọn orílẹ̀-èdè, àwọn kò tẹ́ ṣe láàrin Ísírẹ́lì o, àwọn láàrin àwọn abọ̀rìṣà, àwọn ìlú tó ti mọ Ọlọ́run. Dávìdì yin Ọlọ́run kán lè mọ̀ wípé kò sí Ọlọ́run kankan torí bí Olúwa Ọlọ́run Ísírẹ́lì, kán lè mọ̀ tẹ́símọ́nì ni wípé lẹ́yìn Ọlọ́run Ísírẹ́lì yìí kò sí Ọlọ́run kankan níbì kankan. Romans chapter 15 verse 9, Apostle Paul ó kò ti scripture yìí nígbà tó ń sọ̀rọ̀ nípa Jésù Kristi. Apostle Paul sọ, ó ní àti kí àwọn kèfèrí kí ó lè yin Ọlọ́run lógo nítorí àánú rẹ̀, gẹ́gẹ́ bí a ti kọ pé, ìyẹn bí a ti kọ ní Psalm 18 verse 49 ni Apostle Paul ń rí fàásì. Ó ní gẹ́gẹ́ bí a ti kọ pé nítorí èyí lèmi ó ṣe yìn ọ́ láàrin àwọn kèfèrí, èmi ó sì kọrin sí orúkọ rẹ. Ohun rere ni láti máa fògo f'Olúwa, ohun rere ni láti máa fọpẹ́ fún Jésù, ohun rere ni láti máa yin orúkọ rẹ Bàbá, láti máa kọrin yìn sórúkọ rẹ Ọ̀gá ògo. So David sọ pé ohun rere ni láti máa kọ orúkọ ìyìn Ọlọ́run láàrin àwọn abọ̀rìṣà, láàrin àwọn aláìgbàgbọ́, kí wọ́n lè mọ̀ wípé lẹ́yìn Ọlọ́run yìí kò sí Ọlọ́run mìíràn. Àwọn Ọlọ́run tó kù, àwọn Ọlọ́run tó ń mepo tó ń jẹ Indomie ni wọ́n, ṣùgbọ́n Ọlọ́run eléyìí is the real God, the real deal, the real deal. So verse 50, ó ní ẹni tí ó fi ìgbàlà ńlá fún ọba rẹ̀. Ẹni tí ó fi ìgbàlà ńlá, great salvation ni o, òun ló fún ọba rẹ̀, ó sì fi àánú hàn fún ẹni òróró rẹ̀, fún Dáfídì àti fún irú ọmọ rẹ̀ láéláé. Ṣé mọ̀ pé Ọlọ́run ṣèlérí fún Dáfídì ní 2 Samuel chapter 7. 2 Samuel chapter 7, Ọlọ́run sọ fún Dáfídì wípé kò ní sígbà kan tí kò ní sí ọmọ Dáfídì lórí àga ọba ní Ísírẹ́lì. Ó ní títí láéláéláé ni o. Verse 16 rẹ̀ sọ wípé a ó fi ìdílé rẹ̀ jọba, a ó sì fi ìdílé rẹ̀ àti ìjọba rẹ̀ múlẹ̀ níwájú rẹ̀ títí láé. Ìyẹn ni pé ìjọba Dáfídì yìí o, Olúwa ṣèlérí kó máa fi ìjọba yẹn múlẹ̀ títí láé. A ó sì fi ìdí ìtẹ́ rẹ̀ múlẹ̀ títí láé. Ìyẹn ni ti Jésù Kristi, pé ó ń bọ̀ láti ilé Dáfídì, ó sì máa jókòó sórí àga bàbá rẹ̀. So Dáfídì wá ń sọ wípé Olúwa fi ìgbàlà ńlá ó fi fún èmi ọba rẹ̀ Dáfídì, ó fi àánú ó fi hàn fún ẹni àrò. Ṣé mo pé Dáfídì fúnra ẹ̀ ní ẹni àròró náà ni, Jésù Kristi ọmọ bíbí Ọlọ́run náà ẹni àmì òróró náà ni. Dáfídì sọ wípé ó fi àánú rẹ̀ hàn fún ẹni òróró rẹ̀, fún Dáfídì àti fún irú ọmọ rẹ̀ láéláé. Irú ọmọ rẹ̀, àwọn Solomon, gbogbo àwọn ọmọ Dáfídì tó rèèní títí lọ kan Jésù Kristi, tó jẹ́ pé ìjókòó ti Jésù Kristi yẹn láéláé ni, kò sí ẹ tó máa tún jọba lẹ́yìn Jésù Kristi. Òun ni Dáfídì sọ ní verse 50. So Dáfídì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ó gbé Ọlọ́run ga fún ohun gbogbo tí Ọlọ́run tó ti ṣe fún òun. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú 1 Kings chapter 3 verse 8. Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 9. Nítorí ẹni tí Ọlọ́run ṣe gbogbo nǹkan yìí fún. Nígbà tí Dáfídì ń sọ̀rọ̀, Dáfídì sọ pé nítorí mo sá fún ẹ̀ṣẹ̀, ó ní pé Olúwa gbà mí nítorí pé inú Ọlọ́run dùn sí òun. Ó ní ìdí tí inú Ọlọ́run ṣe dùn sí òun ni pé òun fi gbogbo nǹkan tọ́lọ́run sọ pé kóun máa ṣe, gbogbo òfin Ọlọ́run òun lòun tẹ̀lé. Ó lòun ò kúrò ní ọ̀nà Ọlọ́run. Ó ní nítorí rẹ̀ nínú Ọlọ́run ṣe dùn sí òun. Tó bá yẹ pé Dáfídì ń fi ẹ̀ṣẹ̀ tó fi ń ṣeré ni, kò sí bọ́lọ́run ṣe lè gba Dáfídì là. Nítorí ẹ̀ṣẹ̀ máa ń separate láàrin wa àti Ọlọ́run ni. Ó ní my hand is not short that I cannot
save you. Only but your iniquity has separated you from me. Ẹ̀ṣẹ̀, especially ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá. Ohun David ṣe sọ pé mo sá fún trespass, pé mi ò trespass yẹn ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá ni pé mo sá fún. So ìwé tí mo sọ yìí sọ wípé ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tèṣù ni o. Ó lè máa fẹ̀ṣẹ̀ ṣeré kó sọ pé ìwọ ọmọ Ọlọ́run o. Torí láti àtètèkọ́ṣe ó ní èṣù tí ń dẹ́ṣẹ̀ o. Láti ìbẹ̀rẹ̀ lèṣù tí ń dẹ́ṣẹ̀. So ẹni tó bá ń dẹ́ṣẹ̀, Bible sọ pé you are like your father the devil, especially ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá. Olúwa sọ pé má ṣàgbèrè, àgbèrè yẹn gan-an òun ló ń ṣe. Tá bá dẹ̀ sọ pé ká ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wá ní you are a pastor, I'm a minister of God, I'm a deacon. Ìyẹn kan tàn yàn kan jẹ́ o. Somebody is deceiving somebody o. Ẹni tó bá ń fi ẹ̀ṣẹ̀ ṣeré ti bàbá rẹ̀ Sátánì ni o. Torí láti tètèkọ́ṣe òun ni èṣù tí ń dẹ́ṣẹ̀. Ẹni tó bá jẹ́ ọmọ Ọlọ́run á máa hùwà bí ọmọ Ọlọ́run. The nation of Christ, wọ́n máa rí, wọ́n máa lè sọ pé Kristẹni lẹ́ni yìí. Kò sí bẹ́ẹ̀ ṣe máa wà níbì kan táwọn èèyàn ò ní mọ̀ pé wọ́n máa bí yín ni pé you must be a Christian. Ìyàtọ̀ gbọ́dọ̀ wà. Ìyàtọ̀ gbọ́dọ̀ wà. Àwọn tó rí àwọn tó ń tẹ̀lé Jésù wọ́n ní we took notice of you. Ó dà pé ẹjọ́ wọn, you look like them, you look like him. So tí ò bá sí nation Jésù Kristi nínú wa, ta sì ń sọ pé ọmọ Ọlọ́run ni wá, pàtúnbí ni wá, ẹ rí pé èèyàn ń tan rẹ̀ ni. Olúwa fún wa ní victory. Bólúwa ṣe fún Dávìdì ní victory yìí. Olúwa fún wa ní ìṣẹ́gun. Kò sí nǹkan tá a fẹ́ tọ́lọ́run yóò kì í ṣe. Ọlọ́run yìí is a good God. Tó bá sọ pé ó fẹ́ lọ gbàdúrà, ó fẹ́ lọ ṣe spiritual warfare sí, ó fẹ́ lọ ja ìjà ogun ẹ̀mí, ṣé wọ́n mọ̀ ẹ́ nínú ẹ̀mí ni? Torí wọ́n láti mọ orúkọ rẹ nínú ẹ̀mí o. Mo ti sọ fún wa lórí òkè yìí wípé a lórúkọ tán fún wa nígbà tá a bí wa. A sì lórúkọ ta ní nígbà tá a bá ti fàyè wa fún Jésù Kristi. Torí in the spiritual nínú ẹ̀mí wọ́n ti mọ orúkọ. Àti kọ orúkọ ti wà ńbẹ̀. Pé lè ti fàyè ẹ̀ fún Jésù. Ọmọ Ọlọ́run leléyìí. Eléyìí ò sá padà. Eléyìí rìn ọ̀nà náà. So when you pray, they know your voice in the spiritual. Nígbà tá a bá ń gbàdúrà, wọ́n mọ̀ pé òkè ìkan náà ọmọ Ọlọ́run ló ń gbàdúrà yìí. Ṣùgbọ́n tó bá sọ pé ó fẹ́ lọ ja spiritual, ó fẹ́ lọ ja ìjà ogun ẹ̀mí. Nígbà tó bá sọ̀rọ̀ tán àmọ́ voice ẹ̀ in the spiritual, waste of time ni. Waste of time ni. So oore ọ̀fẹ́ wà. Kó kọ́kọ́ gba Jésù Kristi. Ó ti ẹ̀ lè engage blood because for you to qualify, you must be washed in the blood of Jesus. A gbọ́dọ̀ kọ́kọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Tó bá sì di àtúnbí, a lè wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Tó bá dẹ̀ di àtúnbí ká wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, you cannot receive the baptism of the Holy Ghost. Ó lè fi èdè tí Ọlọ́run sọ̀rọ̀, àbèdè tàwọn àwọn mìíràn lédè títí wọn náà tó yẹ pé òun làwọn fi ń sọ̀rọ̀. But ìwọ tó jọmọ Ọlọ́run nígbà tá a bá ń sọ pé yeah, wọ́n speak in tongues, you know that is not it. You know. But tó bá fẹ́ kí gbogbo ẹ̀rí bíi ti Dávìdì yìí, wá gba Jésù Kristi sínú ayé rẹ̀. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ̀ jẹ́ kó wẹ̀ ọ́ mọ́ pátápátá. Kí ìwọ náà kí o gba baptism of the Holy Ghost. And then you can go and do spiritual warfare. And when you tell demons, mo pa láṣẹ fún ẹ lórúkọ Jésù jáde, kò ní choice. Ó láti jáde ni. Á jáde. So tó bá fẹ́ gba Jésù Kristi sínú ayé rẹ̀, abo ti gba Jésù Kristi tẹ́lẹ̀, ìwọ gan mọ̀ wípé tó bá ti in the spiritual wọn ti ẹ̀dá ẹ̀ mọ̀mọ́ wọn ti pa orúkọ yẹn rẹ́ kúrò ńbẹ̀. Aláàánú lọ́lọ́run. He's a God of second chance, new beginning. A tún fún ẹ new beginning. You can come back to him. Pé Olúwa, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lénìí. Èyí gbogbo wàhálà tí mo ti ẹ̀ ṣe ti tó. Mo fẹ́ kó àjàgà gbogbo yìí, mo ti fẹ́ kó wá sílẹ̀ níwájú rẹ. Mo fẹ́ sìn ọ́. Mo fẹ́ tẹ̀lé ọ. Mo fẹ́ bá ọ jọba. Mo fẹ́ nínú ẹ̀mí tẹ̀yìn. That Zoe life, I want it. I want to be washed in your blood. Jẹ́ ká jọ gbàdúrà. Wípé Olúwa, mo máa rà mí gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Nítorí tèmi lẹ ṣe kú ikú oró lórí igi àgbélébùú. Dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí.
fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ̀ mí mọ́. Mo gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà mi. Èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ẹni tó bá sọ pẹ̀lú gbogbo ọkàn rẹ̀ lóòótọ́, tó sì gbé àgbélébù rẹ̀ tó ń tẹ̀lé Jésù Kristi, tó fi gbogbo ayé ẹ̀ṣẹ̀ èṣù tó fi sílẹ̀, tó ń tẹ̀lé ìlànà tí Dáfídì ti sọ fún wa ní chapter 15, tó ń ṣe gbogbo nǹkan bí Ọlọ́run ṣe fẹ́, inú Ọlọ́run á sì máa dùn lọ́run. Wọ́n á sì kọ orúkọ rẹ̀, wọ́n á kọ sí Lamb's book. So in the spiritual, when you pray now, they will know that yes, ọmọ Ọlọ́run kan ló ń gbàdúrà ń bẹ̀ yẹn. Sátánì náà mọ̀ pé ọmọ Ọlọ́run wà ń bẹ̀, òun ló ń sọ̀rọ̀, torí gbogbo ẹ̀ náà ni Sátánì mọ̀. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Today is the day of salvation. Today is the day of repentance. If you delay, tomorrow may be late. If you delay, tomorrow may be late. Jesus is coming to take us all home. There is danger if you delay. The Lord bless you all in Jesus' name. Thank you, ma, for the opportunity.